bàbá wa dáadáa Ọlọ́run ní dààmú yín Ọlọ́run sì ní palaka yín àwa láti sọ̀rọ̀ sí yín ṣùgbọ́n àwa láti gbẹ̀yìn náà níyànjú ni torí tẹ́ ń sọ fún gbogbo ayé nìyẹn pé kọ́lọ́ Olódùmarè ò ṣàánú wípé yà ń jẹ wá pẹ̀lú àmúnú Olódùmarè dùn ẹ tún wá la jẹ̀bi. Please have mercy. Ṣàánú Ọlọ́run yanu ṣàánú. Àjẹ̀bí àríbì kankan sá sí ṣùgbọ́n gbogbo àwọn tó ń tẹ̀ wá mọ́lẹ̀ àwọn tó ń rẹ́ wá jẹ ẹ ṣàánú Ọlọ́run Olódùmarè ṣàánú. Àjẹ̀bí o àwa ló jẹ̀bi o Olódùmarè àjẹ̀bí àwa la múnú yín dùn ó ní wàhálà fi dé dípò ká sọ pé ẹ jọ̀ọ́ níṣẹ́ là ń sọ pé ń bo lọ́lọ́run ọ̀hún wà ń bo lójú. àmúnú Olódùmarè dùn bàbá wa àwù tí mo ti mọ bàbá yìí ní ìsìn ó ṣe rogbo ọdún tó ti ń kójọ ọjọ́ nígbà mo bàbá yìí níbi ogún ọdún sẹ́yìn ìjọ wọn ò jù wọn ń bẹ lọ mo tiẹ̀ mọ ìjọ wọn kan nìbàdàn bíi ní bólúmọlé ń bẹ̀ wọn kò jù wọn ń bẹ lọ tó ti dé bíi 50 ọdún sẹ́yìn nígbà náà ìjọ wọn ò tí ì gbinlẹ̀ ní ìsìn ìjọ wọn ti gbinlẹ̀ láì gbà náà wọ́n sì ti ń gbàdúrà náà ti ń káwọn èèyàn jọ làwọn náà ń gbìyànjú láti jẹ́ kíjọ wọn ó gbinlẹ̀ nípa pé tíjọ tiwọn náà bá wà nínú àwọn tó wà ní orílẹ̀-èdè yìí wọn ò lè tún ṣe nípa pé tọmọ ìjọ wọn bá lórí àwọn tó wà ní tí ń darí lóde yìí wọn ò lè tún ṣe ṣe àdé pé ààyè àdúrà wọn ọ̀tọ̀ ààyè ìgbìyànjú wọn náà ọ̀tọ̀ ààyè àdúrà wọn ni pé wọ́n ń gbàdúrà pé kí Ọlọ́run tún Nàìjíríà ṣe ààyè ìgbìyànjú wọn ni pé wọ́n tún wá ń gbalẹ̀ lọ wọ́n ń gbìyànjú kó jẹ́ pé ọmọ ìjọ wọn ó jẹ́ olórí nílùú yìí lábáwọ́ dáadáa tó kú dẹ́ẹ̀kẹ́ ìbú la mọ́ ṣe àtìníbí èbú a kàn máa sọ̀rọ̀ ni nínú àwọn tó ṣèjọba lánàá lọ́dún mẹ́jọ sẹ́yìn ọmọ ìjọ yín ló mọ̀ sí gbàkejì ààrẹ àwọn ọmọ ìjọ yín kọ́ sí gbàkejì ààrẹ ibi tí ti wọlé ẹ jẹ̀bi mo wá fẹ́ dáhùn sí ẹ̀yin lẹ jẹ̀bi. àjẹ̀bí o àwa ló jẹ̀bi o. tó kọ́ lánàá ẹ̀yin lẹ fà á lẹ̀ ọmọ ìjọ yín ni ní mínísítà nísìn ẹ mọ ìjọ yín tó wà ń bẹ̀ ẹ mọ ọmọ ìjọ yín tó wà ń bẹ̀ ní mínísítà nísìn ní kọmíṣánná ọmọ ìjọ yín pọ̀ ń bẹ̀ gbogbo owó tí wọ́n ń kó olùpàyàn tẹ̀ sí ìjọ yín gbà ń bẹ̀ ẹ wá ní ẹ ṣàánú àmọ̀mọ̀ tí sẹ ẹ̀yin lẹ́sẹ̀ ẹ sá dàrí ń tìwá àtàrà ti sẹ ẹ sá ṣàánú ẹ̀yin lẹ́sẹ̀ ẹsẹ̀ wo làwọn aṣẹ lẹ́hùn o bàbá ẹ̀yin lẹ́sẹ̀ tẹ́ ẹ ti lọ́kàn pé tí Ọlọ́run bá tiẹ̀ lè ṣe kí láti pàtàkì ìjọ yín káwọn ọmọ ìjọ tí yín náà wà ní olórí táwọn ọmọ ìjọ sì tún wà lólórí tí mo rí nǹkan ṣe ìdí tó jẹ́ pé kí Ọlọ́run Olódùmarè ò ṣàánú nù pípẹ́ ti ṣe ẹ̀yin lẹ́sẹ̀ Ọlọ́run Olódùmarè kẹ́ ẹ lọ wólẹ̀ kó forí jìn torí igbákejì ààrẹ ẹ ti fún wa nù ìjọ yín mínísítà yín ó wà ń bẹ báyìí ṣùgbọ́n nígbà yẹn kó Nàìjíríà ṣáàgó gógó bẹ́ẹ̀ af kébìnrin bẹ́ẹ̀ af mi ò ní ìkísọ̀ ọjọ́ lójú mẹ́rin wọ́n ní ìjọba lẹ́yìn tó ń sọ̀rọ̀ sí ẹ ti wá rí pé gbogbo gbìyànjú tí yín náà ó ti forí sẹ́pọ́n bẹ́yìn gan bá débẹ̀ ṣèbí kílẹ̀sì kọjá táwọn ti sí náà ṣe ẹ ti ṣẹ̀ ẹ ṣàánú ẹ̀ṣẹ̀ wà nínú Nàìjíríà ṣẹ́ o látọdún tí mo ti mọ̀ yọ tí mo ti mọ̀ yín tẹ́ ẹ ti ń gbàdúrà tádùá yín ò fi gbà bó tiẹ̀ ní ìyá sí náà jẹ́ kó yà sí pé àdúrà yín ó gbà káyọ̀ pa àṣẹ tó tọ́ lájọ tẹ̀ tí wọ́n ń gbàdúrà tẹ̀ tí ń build pastors ẹ wo ìlú pastors tó ti wà lábẹ́ yín ẹ wò jọ tẹ̀ tí ní tó ti pọ̀ lọ Ọlọ́run wá gbàdúrà yín àdúrà yín ó gbà àtàdọ̀ yóò bá ti gbà ojú tì yín tẹ́ra pé year 2023 àti 2024 tá a wà ìdájọ́ pé tó ṣàánú lẹ́tún pariwo kí ẹ wà ní pé ṣàánú ẹ wà ní pé pariwo ṣàánú kàlọ́ jó orí yín ẹ̀tún pariwo ṣàánú nígbà yìí náà bá kú un bẹ́ẹ̀ táwọn yín bá ti bẹ̀ náà àmọ́ yín ní òtún mọ́ sukùl pé káwọn ṣàánú ṣàforí jìn wá ẹ ṣàjà gbàdúrà tẹ́yìn bá kú ẹ táwọn àbí ẹ̀yin sá ti dàgbà kọ́lọ́ lọ́rọ̀ ẹ̀mí yín táwọn ọmọ sí náà bá débi sítórì sẹ́yìn fún wa làwọn ọmọ náà tún mọ́ fún wa àbí àwọn ọmọ yín náà àwọn náà wá dúró sórí ìjọ ọmọ gbọ́ èèyàn 5 pẹ̀lú 1 billion naira èèyàn 10 pẹ̀lú 1 billion nígbà táwọn ọmọ yín náà bá gbé yín náà àpò tán
wọn náà bá tó wá sí gbòòrò bàbá ṣàánú a ti jẹ̀bi ẹ̀ṣẹ̀ ipò wọ́n ti fẹ̀sìn báyé wa jẹ́ ẹ̀ṣẹ̀ wo ládá táwọn tó wà ní UK láwọn tán ti fàyè gbà pé yá kọ́kùnrin ọmọ dọ́kùnrin kóbìnrin ọmọ dóbìnrin ṣebí kan ni wọ́n ní Sódómù àti Gòmórà ṣe kí náà ṣe tó lè táwa ṣe táwọn yàrá ìlú ìbò ṣe tán fi parọ́ rẹ̀ àbí kí wọ́n làwọn ẹ̀kọ́ aṣọ tá a sí gangan tẹ̀yọ́ pẹ́sẹ̀ wá pọ̀ kí la ṣe ritual mo ò ṣe ritual lu ìbò ritual àti ìlú ìbò tí ò tẹ̀ sí ritual gó tún burú jà wá lọ níbi táyé pé èyàn lè nínú èèyàn bí òun kó sì lọ yìnbọn pa ẹni tó yìnbọn pa yẹn ìjọba náà sọ ẹ̀wọ̀n ẹ wá dùn nǹkan àìdá táwọn òyìnbó ń ṣe ìlú wo sì torí ẹ̀ kọ́ mọ́ da ẹ wà wọn olù tó ti ga àìdá ọlẹ tó lẹ Nàìjíríà ṣe tó China ṣé ìlú wa bá wọn Ghana ń bí wọn sì ń rọwọ́ mú àìdá wà lẹ́yìn ṣe o táyé pé nínú gbogbo ayé ìlú yín nìkan wá ní Ọlọ́run dáyọ ẹ mọ̀ tí ṣe mọ̀ ṣàánú kọ́ ságóńgóńgò ni ó dẹ̀ pé ó gba àwẹ̀ tẹ́ ń gbà láti jẹ́ ìwọ́ọ̀kì ẹ lọ wá dúrà àtàwẹ̀ mí gbà ẹ mọ̀ gbà fún Nàìjíríà mọ̀ ẹ gbàdúrà fàyè ara yín àtàwọn ọmọ yín àdúrà sí yín tẹ̀ ti gbà torí yóò jẹ yín à ń jíjà tẹ̀ ń kópọ̀ yẹn collective náà àbí bọ́ọ̀lù ẹ mọ̀ kó tí bóyá ẹ bẹ́ẹ̀ ń pluralize tẹ̀ ń kó àpọ̀ yẹn ló ń dùn mí ẹ mọ̀ kó àpapọ̀ mọ́ ẹ mọ̀ kó mi mọ́ wọn ẹ mọ̀ kó mi àwọn bàbá ṣàánú wa Nàìjíríà irọ́ ẹ mọ̀ pé ṣàánú wa yẹn ẹ mọ̀ pé ó ti ṣàánú ẹ̀yin ṣé ìta yóò jẹ tẹ́ fi jáde láyé sóhun ẹ̀yin ni ẹ mọ̀ ìmẹ̀kúnnù tó ń jìyà ẹ mọ̀ ìyàwó tá à ń jìyà ń lù ìta yóò jẹ tẹ́ fi jáde láyé sóhun ẹ̀yin gbogbo àwọn ọmọ yín tẹ́ wá níjọba gbogbo àwọn tó wà níjọba tí wọ́n ń dàdẹ̀ mọ́ àlọ́jọ yín ẹ yọ ṣe bínú sí wọn sẹ́yìn ní ilẹ̀ Àbújá ni àpapín gbogbo òlu náà àwọn ọmọ yín tó wà níjọba ẹ bínú sí wọn ẹ lé wọn kúrò níjọ àwọn pásítọ̀ yín tó wà níjọba ẹ ní wọn ṣe pásítọ̀ mọ́ asára àwọn ọba níjọ yín náà táwọn ọba tó wá sórí ọ̀tà tí wọ́n kọrin tí wọ́n ṣe wọ̀rọ̀wọ̀lọ̀ àwọn ọba wùrì tẹ́ tó bá ń wá sórí ọ̀tà yín yẹn táwọn náà gbà sáyé lọ́dọ̀ ìjọba iṣẹ́ kí wọ́n ṣe owó kí wọ́n gbà ẹ bá àwọn yẹn sọ̀rọ̀ pé kí wọ́n ṣàánú kí wọ́n bá àwọn ìjọba sọ̀rọ̀ ẹ̀yin náà súnmọ́ wọn ẹ mọ iye olóṣèlú tẹ́ súnmọ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ mọ̀ gbàdọ̀ fún Nàìjíríà mọ́ ẹ ní dáàmú ẹ pọ́kẹ́tì àdúrà yín àti kékeré tí wọ́n ti bí mi láti 80s tí wọ́n ti bí mi mo ti wọ́n gbọ́ pé yóò da olórí yóò kọ́ni yóò da lọ́la láti 80s yẹn náà mo ti ń gbọ́ pé ìjọba kìnìkan kò dáa ìjọba eléyìí kò tó dáa láti fọdún yìí dún ẹ wá rò pórí àwọn aráàlú tó kú tó yẹ pé ẹ ti wá dé nísìnyí láti ṣàánú láti mọ̀ pé ṣàánú ẹlẹ́ẹ̀kì lẹ́fẹ́ sọ àdúrà ẹlẹ́ẹ̀kì lẹ́fẹ́ sọ ẹ̀yin sádọ̀ fún Nàìjíríà ò dá á pé òótọ́ ẹ láṣẹ lẹ́nu àkọ́bí Jésù ní Nàìjíríà wà dá ayé pé ẹ̀ ń scam àwọn èèyàn ẹ̀ láṣẹ ẹ̀ kan lẹ́nu ayé pé ẹ̀ ń scam ẹ̀ pàṣẹ fún ẹ̀ sádọ̀ fún Nàìjíríà ni ara yín nìkan ẹ̀ sádọ̀ fún torí tiyín dànù Nàìjíríà tiyín ó dá dànù Nàìjíríà ẹ̀yin kọ́ lè bàbá ń jẹ́ẹ̀tì bí a ṣe ra àwọn ọmọ ìjọ wọn bí a ka àwọn mọ́kànlá ọmọ gbogbo ìjọ lónìí jẹ́ẹ̀tì kì í ṣe yaba lónìí ìjọ ni ìmọ̀ ìjẹ́ẹ̀tì Jésù gún o àpò ìjọ tí yín nìkan ẹ fi kọ́ tó billions of naira ọmọ Ọlọ́run gun jẹ́ẹ̀tì àwa tá àgùn jẹ́ẹ̀tì kọ́ ọmọ Sátánì àbí àwa awí táìwì ẹ wá ń kọjú sáláàrù Ọlọ́run ṣàánú àṣẹni ẹ̀ ń kọjú sókè Ọlọ́run ṣàánú àṣẹni láti ọjọ́ ti bẹ̀rẹ̀ ẹjọ́ yín ẹ̀ ní influence kankan láàrin àwọn olóṣèlú ẹ bọ ìyàwó olóṣèlú tó jọmọ ọjọ́ yín ṣùgbọ́n torí pé wọ́n fún yín lówó àpapín lẹ́ ń ṣe kò jẹ́ ẹ lè bá wọn sọ̀rọ̀ ẹ̀yin ṣe kọjú sí àwọn olóṣèlú kẹ́ ẹ ní ẹ̀yin olóṣèlú ẹ̀ mọ̀ ṣàánú ẹ̀ mọ̀ dákọ̀ gómìnà lẹ́yọ̀ kan láwọn tẹ́ jọ ṣe tán ti fún yín lówó rí gọ́ọ̀nà lágbáyà mọ̀ ṣàánú pẹ́sidẹ̀ntì wa mọ̀ ṣàánú kẹ́kọ̀ọ́ sí wọn ṣùgbọ́n ẹ̀yin àtàwọn afá ẹ ti jọ jẹrùdú ẹ̀ lè sọ̀rọ̀ odó mọ́ máa fáwọn bá lọ́dọ̀ gọ́ọ̀nà mo sì gbájí làwọn náà wọ́n wá bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tí okòó yín bá ti kún tọmọ yín ti jẹun tí àwọn yín bá ti jẹun ó ti tán ẹ wá sí pé àmọ́ scam gbogbo àwọn masses Ọlọ́run mọ̀ ṣàánú ìjà mọ̀ ń jẹ wá àmọ́ ti ṣẹ́ mọ̀ ṣàánú ìwà yìí tá lẹ́sẹ̀
tó yẹ kí ẹ mọ̀ ṣàánú wa àmọ̀ ṣàánú wa àmọ̀ ní í ṣe bẹ́ẹ̀ mọ̀ kí lẹ ṣe o. kí ẹ sọ ọ̀sẹ̀ tá a ṣe kẹ́hìn tẹ̀sí fún wa tá a fi deserve pé kí ló ti wa ká mọ̀ lè jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀ ń bá jẹ́ kan yọ ọmọ fòkè tẹ́yìn sì ń jẹ́ mẹ́ta lójúmọ́ ẹ̀yin tẹ́yìn fúlọ́ọ̀tì ṣàánú bàbá ṣàánú yìí ẹ̀yin jẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀ ń gun jẹ́ẹ̀tì sọ lórí bóyá ẹ̀ mọ́ gun jẹ́ẹ̀tì ni ẹ̀yin tẹ́yìn gun jẹ́ẹ̀tì Nàìjíríà ṣé ẹ̀ níye ni ṣé ẹ̀yin tẹ́yìn gun jẹ́ẹ̀tì Nàìjíríà ṣé ẹ̀ tó 50 ṣé ẹ̀ níye ni owó tí iléeṣẹ́ mélòó ti fi dálẹ̀ ìjọ yín tẹ́ tún dálẹ̀ ọmọ kìrìsìtẹ́nì ò lè lọ skul jáde skul yín tẹ́ dálẹ̀ ọmọ kìrìsìtẹ́nì ò lè lọ mo jọ yín kan tó fún ní scholarship wọ́n fún scholarship nígbà fún scholarship ẹ̀ ní kí wọ́n ṣe wọ́n jẹ́ owó skul nìkan wọ́n ní mo wo skul wa wọ́n lé owó hostel 300,000 owó kìnnì kan 200,000 wọ́n tún wá sí owó yàtọ̀ owó skul wọ́n tún síbi 700,000 wọ́n lé owó skul nìkan làwọn yọ ẹ̀ ń tẹ́ fún scholarship nù ṣé bí ìjọ Ọlọ́run ni ẹ pa owó ṣọ́ọ̀ṣì Ọlọ́run ẹ bá fi lọ kọjọ Ọlọ́run tí ẹ kẹrẹ mọ ọ̀rọ̀ ọjọ́ Ọlọ́run kẹmọ fún ẹ ka owó ṣọ́ọ̀ṣì Ọlọ́run ẹ lọ fi kọ́ skul Ọlọ́run tí ẹ mọ fún ìjọ Ọlọ́run kẹmọ fún skul Ọlọ́run ẹ tún gbowó ní skul Ọlọ́run ǹjẹ́ ó bàbá kórópọ̀ yín ẹ àgbẹ̀ pé ẹ ṣe ẹ rí ẹ owó kìnìkan wọn kò jẹ níta ìmọ̀ gẹ̀ẹ́sì Ọlọ́run pa nìyẹn owó òjọ yẹn ẹ̀yìn kẹ́ni kókó jẹ tí wọn bá nínú ẹlẹ́wọ̀n ṣé bí táwọn apá kówó jọjọ akó mọ́ṣáláṣí jọ táwọn ọmọ ìjọ kan àbẹ́nìkan tó kó jẹ àbò náà ṣé bọ́n Ọlọ́run kó wọ Ọlọ́run ni ṣé ẹ kéèyàn bínú ọmọ Ọlọ́run ó kówó òjò Ọlọ́run ṣé ẹ kí wọ́n bínú ìbẹ̀lẹ̀ lẹ́sìn òkè pásítọ̀ wọn mọ̀ ṣépè ìbẹ̀lẹ̀ lẹ́sìn òkè wọn burú wọn fọlọ́pàá gbé wọn lọ ti mẹ́wọ̀n ni mọ́ṣáláṣí bùnbà tẹ̀lé ti mẹ́wọ̀n wọn mọ̀ náà tàbátí àdàsí ibú òní ń jẹ́wọ́ Ọlọ́run a ní ẹja mọ́ tẹ̀ra wa mọ́ sódì yá ti ń dàrú ni àkànnìbà Ọlọ́run lẹ́yìn transfers ṣe é sàmọ́ sí èrè àkànnìbà Ọlọ́run fi sáyé tẹ̀yìn transfers tí a pé ó kọ owó Ọlọ́run ìjọ Ọlọ́run ìbọn Ọlọ́run jókòó sí ibo ní gbé ẹ̀yin mọ́ Ọlọ́run nílùú yín ọ̀dà lọ́mọjọ́ ń pọ́n lẹ́yìn ń dán ẹ̀yin mọ́ Ọlọ́run káàbọ̀ pa rẹ̀ igbákejì ọwọ́ ọ̀tún Ọlọ́run ẹ mọ̀ tán wa ẹ ti ẹ lè tẹ̀mí àwọn ilẹ̀ ń tàn àwọn tẹ̀ ń tán náà wọn làwọn ọba rédèrèdè tí ń jójó fò kiri ní lórí ọ̀tá yín sórí mi láàmú tán àkànwò káwọn tó ní doctors tó ní gbogbo ẹ̀ Ọlọ́run bá wọn wá díẹ̀ àwọn olórí ìjọ wọn láwọn lọ́wọ́ ọ̀sìn Ọlọ́run bọ́ ọ sí Ọlọ́run ojú èèyàn ó wá jẹun téèyàn lè ṣe àwọn ènìyàn yá Ọlọ́run kìnnìkan Ọlọ́run adéwòye Ọlọ́run kìnnìkan wọ́n sì mọ wá Ọlọ́run tiwọn àtàṣe Ọlọ́run máa wọn yẹn lọ́tọ̀ wọ́n ti gbà fún ọ débi pé wọ́n tún àtàṣe wọn lọ́tọ̀ Ọlọ́run tiwọn làwọn tún bá sọ̀rọ̀ lọ́tọ̀ gbogbo Ọlọ́run táwọn Ọlọ́run adéwòye Ọlọ́run òbèdékù Ọlọ́run tẹ́ wá ń pè látijọ́ ìyẹn níbo ló gbé Nàìjíríà dé poverty upon poverty ni àwọn tẹ́ kú lọ tí ìrònú àwọn òrònú àsìkò àti ìrònú lédè yìí mo wá fún yín lóṣù kan ẹ lọ pe Jésù yín àti gọ́ọ̀dù yín tí mo bá sí Nàìjíríà tó ṣe ojú tí àwọn méjì collaboration gbókòlábò wọn papọ̀ kẹ́ pé mọ̀mẹ́dì náà kí wọ́n join papọ̀ kí wọ́n tún Nàìjíríà ṣe torí ẹ̀yin ni ẹni ní Nàìjíríà lónìí ní Christian and Muslim 99% ni wọ́n 99.9% àwọn oníṣẹ̀ṣe àwọn 1% ẹ̀yin láàrin yẹn 100 téèyàn 99 bá ti wá tó síbi kan ibi tẹ̀ tó sí yẹn ó yẹ kó lè gbà wá tẹ́ bá rí wa gbà lẹ̀ láàrin oṣù kan lónìí ojú tí ogun tẹ̀ gbàgbọ́ ojú tí ẹ̀yin gangan fúnra yín tí wọ́n bá torí lórí ọ̀tà àbẹ̀rí lórí iwájú ìjọ yẹn wọ́n lẹ́kọ̀ọ́ pa yẹn ni.